ìjà ńlá bẹ́ sílẹ̀ láàrin Eniola Badmus àti Ọpẹ́yẹmí Ayéọlá, ta ló jẹ̀bi? mo lóye bí orí ẹ̀rọ ayélujára ṣe rí, mo sì mọ̀ pé nítòdodo àwọn ẹranko tí wọ́n da aṣọ èèyàn bora pọ̀ káàkiri, àmọ́ rírí tẹ́ ẹ rí mi yìí, Eniola Badmus ni mo wá fún lésì. Èsì ọ̀rọ̀ tó sọ sí mi tó wà lókè yìí ni mo torí ẹ̀ ń ṣe fídíò yìí. Eniola ló kọ ọ̀rọ̀ yìí sábẹ́ ọ̀kan nínú àwọn fídíò tí mo ṣe láìpẹ́ yìí. Àwọn èèyàn rẹpẹtẹ sì ti rí ọ̀rọ̀ rẹ̀ ọ̀hún, àwọn tó nífẹ̀ẹ́ sí nǹkan tó kọ àtàwọn tí ò nífẹ̀ẹ́ sí i. Kí sì nìdí tí mo fi fẹ́ sọ̀rọ̀ yìí? Eniola kò bá má jẹ́wọ́, kò bá má jẹ́ ìwọ, torí ọ̀pọ̀ ìgbà làwọn èèyàn ti sọ̀rọ̀ àbùkù, ọ̀rọ̀ àlùfàṣà sí ẹ lórí ẹ̀rọ ayélujára nítorí ìrísí ẹ. Láti wá ronú pé ìwọ Eniola tó o ti mọ bó ṣe máa ń dùn yàn wọra tó o mọ bó ṣe máa ń káàyàn lára tó tí wọ́n bá ń fi èébú ara búùyàn, pé ìwọ yẹn ló wá sọ̀rọ̀ lábẹ́ fídíò mi tó dẹ̀ jẹ́ pé kò tíì sí ìgbà kankan rí láyé tó polongo iṣẹ́ mi tàbí ohunkóhun nípa mi rí. O kì í sọ̀rọ̀ nípa àwọn fídíò mi, o kì í nífẹ̀ẹ́ sí iṣẹ́ mi, kódà o kì í bá mi sọ̀rọ̀ ohunkóhun látẹ̀yìnwá. Mi ò dẹ̀ bínú sí i, torí àwọn ẹlẹgbẹ́ mi náà wà tẹ́mi náà kì í ní àjọsọ ọ̀rọ̀ pẹ̀lú wọn. Àmọ́ fún ìwọ Eniola Badmus láti wá kọ irú ọ̀rọ̀ tó kọ yìí sábẹ́ fídíò mi, ẹranko ni ẹ́ o, ẹranko lásán ni ẹ́, wàláìtàláì. Èyí àtàwọn àpólà ọ̀rọ̀ rìgìdìrìgìdì tó ń bọ́lẹ̀ bí odi ẹyìn ló ń jáde lẹ́nu gbajúgbajà òṣèrébìnrin onítíátà nì Ọpẹ́yẹmí Ayéọlá. Kò sì sẹ́ni méjì tó dojú ìjà rẹ̀ kọ ju ìlú mọ̀ọ́ká onítíátà ẹlẹgbẹ́ rẹ̀ kan Eniola Badmus tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Wule Bantu tàbí gbogbo big girls lọ. Ó hàn gbangba pé inú ń bí Ọpẹ́yẹmí kíkankíkan pẹ̀lú bó ṣe ń sọ̀rọ̀ nínú fídíò kan tó gbé sórí ìkànnì ayélujára rẹ̀ lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 11 oṣù kẹrin ọdún 2025 tá a wà yìí. Ọ̀rọ̀ tó gbé Ọpẹ́yẹmí Ayéọlá jáde láti fèsì fún akẹgbẹ́ rẹ̀ yìí, Eniola Badmus, dá lórí èsì ọ̀rọ̀ kan tí Eniola sọ lórí fídíò tí Ọpẹ́yẹmí ti kọ́kọ́ gbé sójú òpó rẹ̀ tẹ́lẹ̀. Gẹ́gẹ́ bí Ọpẹ́yẹmí ṣe sọ, ó ní jẹ́ẹ́jẹ́ òun lòun ṣe fídíò pẹ̀lú àwọn olólùfẹ́ òun tóun sì gbé sójú òpó òun. Ọ̀pọ̀ èèyàn ló sì ń kọ ọ̀rọ̀ sábẹ́ fídíò náà gẹ́gẹ́ bí wọ́n ti máa ń ṣe látẹ̀yìnwá. Ọpẹ́yẹmí ní èyí tó wá yà òun lẹ́nu lọ́tẹ̀ yìí ni ti bí Eniola Badmus tí kò kọ ọ̀rọ̀ sábẹ́ fídíò òun rí náà ṣe lọ kọ ọ̀rọ̀ sábẹ́ fídíò òun lọ́tẹ̀ yìí, tó sì jẹ́ pé gbogbo ọ̀rọ̀ tó kọ òun ìbéèrè ìbànújẹ́ ló jẹ́ fóun. Ohun tí Eniola kọ òun ni pé níbo wá ni irun wájú orí rẹ̀ gbà lọ, àfi bíi pé Ọpẹ́yẹmí kò gbọ́ kí wọ́n béèrè irú ìbéèrè bẹ́ẹ̀ rí láyé. Níṣe ló tutọ́ sókè tó fojú gbà á. Ó ní ìbéèrè àgọ̀, ìbéèrè ìdójútì àti ọ̀rọ̀ àlùfàṣà ni ohun tí Eniola kọ yìí. Ló bá pinnu láti fún un ní ṣéńjì ọ̀rọ̀ rẹ̀. Ó sì wọn kóńgò èsì rẹ̀ kún dáadáa pẹ̀lú oríṣiríṣi ọ̀rọ̀ kòbákùngbé tó sọ sí Eniola Badmus tí í ṣe olùdámọ̀ràn pàtàkì sí olórí ilé ìgbìmọ̀ aṣojúṣòfin l'Àbújá Honorable Tajudeen Abbas. Ọpẹ́yẹmí tẹ̀síwájú, ó ní lóòótọ́ ni mo mọ̀ pé ọ̀pọ̀ èèyàn burúkú ló wà, àmọ́ mi ò rò sí irú ẹ̀ pé o lè jẹ́ ọ̀kan lára wọn rárá. Kí ni irú ọ̀rọ̀ tó kọ yìí jámọ́ ná? Ṣé ó túmọ̀ sí pé ìwọ rẹwà jù mí lọ ni? Àbí ò ń ṣẹ̀fẹ̀ ni? Eniola, ìwọ rẹwà, o rò pé o rẹwà, o wo ara ẹ lórí dígí, o sì lè fọwọ́ sọ̀yà pé o rẹwà, àbí? Jẹ́ kí n sọ fún ẹ, ìtumọ̀ nǹkan tó o ṣe yìí fi hàn pé aláìmọ̀kan paraku ni ẹ́. Yàtọ̀ sí ti aláìmọ̀kan tó o jẹ́, ọ̀rọ̀ tó sọ yìí túbọ̀ fi ẹ́ hàn pé èèyàn burúkú ayé òun ọ̀run ni ẹ́. Torí èmi àti ẹ ò níjà, èmi àti ẹ ò dá nǹkan pọ̀ rí, mi ò tiẹ̀ mọ̀ bóyá o wà níbì kan àbí o tiẹ̀ sí. Torí mi ò rí ẹ, níṣe ló jẹ́ kí gbogbo ayé mọ̀ pé irú ẹni tó o jẹ́ gan-an, bó o ṣe rí gan-an pẹ̀lú ọ̀rọ̀ tó kọ yìí. Àánú ẹ dẹ̀ ṣe mí o, Ọlọ́run, àánú ẹ ṣe mí sẹ́ẹ̀. Ṣùgbọ́n
o ò kúkú tiẹ̀ mọ bí ọ̀rọ̀ ìfẹ́ tòótọ́ ṣe rí, o ò mọ bó ṣe ń rí lára. Òun ló jẹ́ kí ìwọ tí wọ́n ti sọ irú ọ̀rọ̀ àìdá bí èyí sí wá sọ irú ẹ̀ sẹ́lòmíì. Tó bá ti dàbí pé Ọlọ́run jàjàgbọ́ àdúrà yín díẹ̀, ṣé nítorí o ti ṣiṣẹ́ abẹ láti tún ìrísí ẹ̀ ṣe, ìyẹn ló jẹ́ kó o lè wá sọ irú ọ̀rọ̀ yìí sí mi àbí? Ìwọ ìlú mọ̀ọ́ká, ìwọ tó yẹ kó o máa jà fáwọn ọ̀dọ́, ìwọ tíjọba fi sí ipò òṣèlú tí àwọn ọ̀dọ́ ń wò láti tẹ̀lé. Kò burú, mo mọ nǹkan tí àwọn ọmọ Nàìjíríà jẹ́. Ọ̀rọ̀ tí Ẹniọlá sọ yìí yàtọ̀ sí pé ó jẹ́ ẹranko ẹ̀dá àti aláìmọ̀kan, mo tún lè sọ pé ó yàtọ̀ sí àwọn tá à ń pè ní zombí, àwọn òkú èèyàn tó dàbí alààyè tàbí alààyè tó dàbí òkú, àwọn èèyàn tí ò ní ẹ̀rí ọkàn, tí wọn ò ní inú tí wọ́n ń rò, kò sẹ́ni tí wọn kò lè bájà, kò sẹ́ni tí wọn ò lè dojú ìjà kọ. Ó ṣẹ̀wọ̀n o, ó ṣẹ̀wọ̀n o, wọ́n á kàn dojú ìjà kọ ẹ́ ṣáá ni, wọ́n á kàn kọlù ẹ́ ṣáá. Irú ẹ̀ ló jẹ́ zombí èèyàn. Ṣé ijó tó bá káni lára làádì ṣẹ́jó? Ọ̀pẹ́yẹmí tún rẹ́rìn-ín ìyàngì, ó ní Ẹniọlá, Ẹniọlá, àbí kì í ṣe Ẹniọlá ṣáá ni? Wúlé bàǹtù. Àánú àwọn èèyàn gidi tí wọ́n ń wò ẹ́ bí ọ̀rẹ́ àtàtà ló ṣe mí. Kò burú, wàá jèrè iṣẹ́ ọwọ́ ẹ o Ẹniọlá, wàá jèrè iṣẹ́ ọwọ́ ẹ inshallah, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Báyìí ni Ọpẹ́yẹmí Ayéọlá kádìí ọ̀rọ̀ rẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé Ẹniọlá Badmus kò tí ì fèsì sí ẹ̀sùn àti èébú tí ẹlẹgbẹ́ rẹ̀ fi ṣọwọ́ sí yìí, síbẹ̀ níṣe ni orí ẹ̀rọ ayélujára ń hó ṣọ̀ṣọ̀ṣọ̀ fún onírúurú èrò àti àtẹ̀jíṣẹ́ táwọn olólùfẹ́ àwọn méjèèjì ń kọ lórí ìṣẹ̀lẹ̀ yìí. Bí ọ̀pọ̀ èèyàn ti ń dá Ẹniọlá lẹ́bi fún ìkọjá àyè àti ọ̀rọ̀ àìbìkítà tó sọ, bẹ́ẹ̀ làwọn míì ń sọ pé kí Ọpẹ́yẹmí jèbùrẹ́. Wọ́n ní inú tó bí ti pọ̀ jù àti pé kò yẹ kó fèsì pẹ̀lú àwọn ọ̀rọ̀ èébú kọ̀ǹgbẹ̀kọ̀ǹgbẹ̀ bẹ́ẹ̀. Àwọn míì tiẹ̀ ń sọ pé àfàìmọ̀ ni Ọpẹ́yẹmí kò ti ní Ẹniọlá Badmus sínú tẹ́lẹ̀ tó kàn wá àǹfààní tí ó fi sọ̀rọ̀ sí i nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún Ìta Fàájì.